Pájùlọ ẹ̀dà. Ìbéèrè tá a ti gbà jọ lórí ọ̀rọ̀ ẹ̀dà, ẹni tí ẹ̀dà ń dà láàmú ó ti pọ̀ ọ̀pọ̀. Ní tó ní ṣe pẹ̀lú àwọn ewé kan, wọ́n máa dákọ wọn lónìí tí wọ́n sì máa sọ iṣẹ́ tí wọ́n ń ṣe. Bẹ́ẹ̀ bá já wọn tẹ́ lò wọ́n, bá ṣe ṣàlàyé pé kẹ́ lò wọ́n. Iṣẹ́ tí wọ́n ń ṣe, ìwúlò wọn, ẹ gbọ́. Gbogbo àwọn ewé tẹ̀ ń rí láyìíká yín, ẹ máa ṣẹ̀yọ́mí sí mi lára, ìmí ẹ ṣègbọ̀nsẹ̀ tán, ẹ já wọn, ẹ fi ṣe túra sí. Gbogbo àwọn ewé yẹn pátá wọn ni wọ́n níṣẹ́ tí wọ́n ń ṣe. Ẹ má gbàgbé wípé mo máa wí fún wa lórí ètò yìí wípé ewé àti egbò, ìdí tí fi ń ṣiṣẹ́ fún wa ó yẹ ká mọ̀ ọ́n. Ìdí náà sì ni wípé inú ilẹ̀ tí ti ń jáde, ilẹ̀ náà ni àwa náà tẹ̀ dàgbà. Ilẹ̀ òun gan ni àwọn tá a tara wọn jáde, ńbẹ̀ ni wọ́n tẹ̀ dàgbà. Èyí tí ń jáde ńbẹ̀ ni wọ́n fi tọ́ wọn dàgbà, náà ni wọ́n fi tọ́ àwa náà dàgbà. Èyí tí ń jáde ńbẹ̀ yìí, oúnjẹ lọ́lọ́kan ọ̀jọ̀kan, kódà omi tá à ń mu orílẹ̀ náà ló gbà kọjá bí ọ̀wá tán. Àwọn ewé àti egbò tó bá wá jáde nínú rẹ̀ tá a bá lò wọ́n láti fi ṣe ìwòsàn, yàtọ̀ sáwọn tó jẹ́ májèlé nínú wọn, ó yẹ kí wọ́n máa ṣàǹfààní fún wa ni. Mo sì jẹ́ kó yé wa wípé n tó bí ètò yìí òun náà ni wípé àwọn bàbá wa àtàwọn ìyá wa tí wọ́n ní àwọn nǹkan àṣírí lọ́wọ́ tí wọ́n kọ sínú ìwé, ìmíì ara ògiri ni wọ́n máa kọ sí látijọ́ ní yàrá wọn. Ìmíì wọ́n kọ sí ara ewé oko. Gbogbo bí tí wọ́n kọ àwọn kinní yìí sí nígbà wáṣẹ̀, ìyàlẹ́nu ni wípé ńgbà wọ́n bá kú tán tí wọ́n padà sọ́dọ̀ adániwáyé tó dá wọn wáyé, ìta sì gbé wọn gbìn sínú ilẹ̀ tí wọ́n bá ń jẹrà lọ́wọ́, ìyàlẹ́nu bẹ̀ ni wípé àwọn nǹkan àṣírí yìí yóò tún máa jẹrà níbi tí wọ́n tọ́jú wọn sí. Nígbà jẹ́ pé wọ́n ti tọ́jú wọn wípé kẹ́ ẹ má bàa fọwọ́ kàn án, kẹ́ ẹ má bàa lò wọ́n lọ́nà tí ò tọ́ ni wọ́n ti tọ́jú wọn. Hello my people, na me be Aro Yoruba. If you never subscribe to my YouTube channel Agba-Isegun, you are wrong. Make you go there now and subscribe. Thank you. Ṣùgbọ́n àwa wá lọ rèé gbé jáde, èyí tó wúlò ń bẹ tá a ṣe àṣàyàn fún un, tá a sì wí pé yóò ṣe ọmọ aráyé láǹfààní, òun náà là ń mú wá sí etí ìgbọ́ yín. Ṣé ọ̀tọ̀ ni ọlọ́gbọ́n, ọ̀tọ̀ ni ọ̀jọ̀gbọ́n? Ọlọ́gbọ́n ni ẹni tó ní ọgbọ́n gbogbo ayé tó kú gbogbo ọgbọ́n ayé mọ́ yàpò. Ọ̀jọ̀gbọ́n ni ó sa eléyìí tó wúlò nínú ọgbọ́n, yóò wá ṣàmúlò rẹ̀. Yóò jọ ọ̀jọ̀gbọ́n, ẹni tí ń jọ ọgbọ́n tó ń extract knowledge ni wọ́n ń pè ní ọ̀jọ̀gbọ́n. Yóò gbà tó níwá, yóò gbà tẹ́lẹ̀yìn, yóò wá sa gbogbo ẹ̀ jọ. Nígbà tí èèyàn bá kàwé gíga girama, bó bá kú ńbẹ̀ yóò lọ gba degree àkọ́kọ́, yóò gba dìkejì masters nu. Lẹ́yìn ìgbà yẹn ló lóun fẹ́ lọ ṣe PhD, yóò wá ṣe olùkọ́ni níléèwé fáfitì fún odidi ọdún 10 láì lábùlà. Àwọn àsìkò kan wà tí ó di associate professor, nígbà bá wá yá yóò di professor sàn-án, ọ̀jọ̀gbọ́n nìyẹn. Ó ti di ọ̀jọ̀gbọ́n. Ọgbọ́n wo ní jọ? Ọgbọ́n tí ti ń gbà wá látìgbà tí ti ń kàwé, ó wá bẹ̀rẹ̀ sí ní máa jọ wọ́n, yóò ti ń extract eléyìí tó jẹ́ kókó ń bẹ̀, yóò máa wá ṣàmúlò rẹ̀. Èyí tó jẹ́ kókó ń bẹ̀ sílé, èyí tó kàn án. Wípé ńgbà tí a bá ń kọ̀wé níléèwé, wọ́n kọ́ wa ní sáyẹ́ǹsì, wọ́n kọ́ wa ní ìmọ̀ oríṣiríṣi ìmọ̀ bá a ṣe dáná ẹni dùn, bá a ṣe tún ìlú ṣe, gbogbo ẹ̀ ni wọ́n kọ́ wa. Ṣùgbọ́n ńgbà tá a bá dé àyè kan, a ṣe àdáyanrí pé ibí ni mo fẹ́ lọ, sáyẹ́ǹsì ni mo fẹ́ lọ, áàtì ni mo fẹ́ lọ, kọ̀máṣíà ni mo fẹ́ lọ. Èyí tó jẹ́ àkọsílẹ̀ nínú àṣírí táwọn bàbá wa tí wọ́n ti ní, èyí tó jẹ́ bíi kókó tá a lè ṣàmúlò rẹ̀, òun náà là ń mú wá sórí ètò yìí. Ó ṣe gbogbo igi tí ń bẹ nínú igbó la lè là dáná o. Àwọn igi tí ò ṣe é là dáná nínú igbó, òun náà ni igi orógbó jẹ́. Ni wọ́n ṣe ní kí láǹfààní orógbó. Apá kò láwẹ́, àtúnjẹ ó tún korò. Wọ́n tún ní ká má tún fi igi rẹ̀ dáná o, torí pé Ṣàngó lọ́mọ ìyá òun ni. Bẹ́ẹ̀ rí nǹkan bẹ̀ o.
gẹ́gẹ́ bí mo ṣe sọ pé pressure pọ̀, ìbéèrè pọ̀ lórí ss. ẹ̀yin tẹ́ wà ní títọ́ kí n máa bá wa táàpù ẹ bá wa táàpù kó lè rìn, ẹ bá tẹ̀ ẹ ṣeun o. ọmọ tí ss ń yọ lẹ́nu lẹ́yìn sickle cell àbí tó tiẹ̀ tún ń ṣe bí ẹni pọ́ dàbí tiẹ̀. ní àwọn àsìkò kan mo mẹ́nu bà àwọn àwẹ̀ kan tó yẹ kí èèyàn máa wẹ̀ tó bá ní irúfẹ́ àwọn àrùn yẹn lára. Tẹ́ bá rántí àwọn èròjà tí mo dákọ pé a nílò nígbà náà, mo dákọ kúṣerín, mo dákọ pọ̀npọ́là, mo dákọ ewé ewúro, mo sì dákọ àwọn ewé mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, wípé a ṣàmúlò rẹ̀ tẹ́ni yẹn yóò máa fi wẹ̀ ní àyájọ́ ọjọ́bí rẹ̀. Wọ́n bá gun mọ́ṣẹ́ tán, wọn ò gbọ́dọ̀ fomi po ọṣẹ yẹn mọ́ àwọn nǹkan yẹn. Oyin àti omi àgbọn ni wọ́n ó fi pò ó, ẹ bá rántí. bí wọ́n bá sì wẹ̀ àyájọ́ ọjọ́bí ẹni yẹn ni wọ́n máa wẹ̀. wọ́n bá bí lọ́jọ́ àìkú Sunday, ọjọ́ àìkú ni wọ́n máa wẹ̀. wọ́n ó sì wẹ̀ fún ìgbà 11 bẹ́ẹ̀ lẹ́yìn ọjọ́ 11. wọ́n máa ka ọjọ́ tí wọ́n máa wẹ̀ ìwẹ̀ yẹn títí tí ó fi péjọ́ 11 bẹ́ẹ̀ bá rántí. ṣùgbọ́n ìwẹ̀ leléyìí ó tọ́ yẹ ká dára wa lóye tí irúfẹ́ ẹni tó bá ní àìsàn fòníkúfọ̀láǹde tí ó máa lò sínú tára rẹ̀ ó fi gbá yagi dáadáa. èyí tí mo fẹ́ fún wa yìí, nǹkan 3 péré la nílò láti ṣiṣẹ́ tí mo fẹ́ mẹ́nuba yìí, àbí ó wá tán. igi kan wà, èyí ṣe igi tó ga o. àwọn igi règbèrègbè ni tí èyí ṣe gíga, igi ńlá kọ́. àwọn bí èso báyìí ni wọ́n máa ń rí, ẹ máa rí wọ́n rònà báyìí. wọ́n pè ní èso rere. àwọn kan máa pè ń sẹ́yò, a máa ń là á ṣeré látijọ́, tá a máa là bí ẹni pé tá a máa bí ìgbà tá a bá ń ṣeré mọ́dé. ọjọ́ ráìsì báyìí, ọjọ́ rẹsì tútù, tó bá sì wà nínú àká tí wọn ò tí ì yọ kó nínú àká, ọjọ́ rẹsì tútù báyìí a máa là á dáná lẹ́yìn àtijọ́ tí bàbá ń ṣeré ọmọdé, tá a máa sọ pé àti ráìsì fúnra ẹni, tá a máa gbómi rọ́ọ̀ka náà, tá a máa kó gírọ́ síná, tá a máa ṣe bí ẹni gbà ń dáná. èso rere nìyẹn. rere méjì ni wà ń bẹ, rere akọ wà, rere àgbo ń bẹ. rere èso rere méjèèjì yẹn àtakọ àtabo lẹ́wàá wá, méjèèjì lẹ́wàá. bẹ́ẹ̀ bá wá wọn, ẹ jẹ́ kí wọ́n jẹ́ ìwọ̀n kan náà. ẹ gbọ́ mi, ẹ jẹ́ kí wọ́n jẹ́ ìwọ̀n kan náà, àwọn èso yẹn àti rere akọ àti rere abo kí wọ́n jẹ́ ìwọ̀n kan náà. ẹ wàá lọ ẹ lọ bó bá jẹ́ tútù lẹ́rí, ẹ ṣàkọgbẹ́kẹ́ wá lọ kẹ́tó, ẹ ṣàkọgbẹ́kẹ́ tó lọ. wọ́n á pé gbígbẹ rẹ̀ lẹ́rí, mí àmọ́ gbẹ sórí rẹ̀ tí ó máa ṣe sọ yọyọyọyọ báyìí, tí ó máa ṣe ṣẹkẹṣẹkẹṣẹkẹ báyìí tẹ́ bá mí nínú àká rẹ̀. àká rẹ̀ máa ń gùn, àká ẹ̀ máa ń gùn sọ̀rọ̀sọ̀rọ̀ báyìí. rere nù. ẹ lọ méjèèjì papọ̀. bó bá ti jẹ́ wọn kan náà ní tútù àbí kẹ́ ẹ tó lọ ní kóró, ẹ lọ papọ̀. bẹ́ẹ̀ bá ti wá lọ papọ̀ tán, ẹ lọ rèé wá omi ọsàn gidi tó jẹ́ original tí ò lábùlà rárá lábẹ́ bó ti lẹ̀ kó rí, ẹ wá. bí ẹ bá ṣe fẹ́ kó pọ̀ tó, òun náà ni ẹ ṣe já èso méjèèjì yẹn tó. bí ẹ bá ṣe fẹ́ kó pọ̀ tó, bó bá jẹ́ pé ẹ fẹ́ jẹ́ kó jẹ́ ìwọ̀n lítà, ìwọ̀n tẹ́ dà sínú lítà omi ọsàn wẹ́wẹ́ kan, eléyìí ò lítà kan omi ọsàn wẹ́wẹ́. ìwọ̀n tí powder tẹ́ dà sí, ó gbọ́dọ̀ dá ike lítà kan yẹn kó dà sí 3. àlàyé mi ò yé yín o.
ká ní ike lítà ẹyọ kan ní ìsinyìí ẹ mọ̀ pé lítà kan 1000 milligram ló wà nínú lítà kan. Ìwọ̀n tẹ́ ẹ dà sínú ike yẹn ẹ dà 1000 sí mẹ́ta nù báwọn. Ẹ kàn àbùdá rẹ̀ lẹ́fojú wò pé bẹ́ẹ̀ bá dá ike yìí sí mẹ́ta ààyè kan báyìí tẹ́ bá da ẹbu yìí sínú rẹ̀ yóò kọ́va rẹ̀ ló bá tán. Ẹ wàá da omi òróǹbó wẹ́wẹ́ yẹn sí inú rẹ̀ ẹ dà sínú ẹ̀. Lẹ́yìn ìgbà tẹ́ bá ti dà sínú rẹ̀ tán ẹ dè pa. Ó ti do oògùn ṣùgbọ́n kò ì do oògùn tán. Ẹni tí mò ń wé oyè yín kò tí ì do oògùn tán. Ẹ gbé ẹ tọ́jú rẹ̀ ẹ má gbé lẹ́lẹ̀ o ẹ má gbé lẹ́lẹ̀ ẹ tọ́jú rẹ̀ fún ọjọ́ mẹ́ta odidi ọjọ́ mẹ́ta. N bá ń sọ pé ọjọ́ mẹ́ta òru mẹ́ta ọ̀sán mẹ́ta nù o ní ọjọ́ mẹ́ta tẹ́ ká o. Lẹ́yìn ọjọ́ kẹta ẹni kí ẹni tí àìsàn fòníkúfọ̀láǹdè SS sickle cell ti ń yọ lẹ́nu ẹni kí ọmọ mu gàásì kan ní àárọ̀ gàásì kan lálẹ́. Tó bá jẹ́ pé ó wà ní ipò tó jẹ́ pé kinní yẹn ń yọ lẹ́nu gan-an tí ò lè tó jẹ́ pé máa ń dà láàmú crisis wọ́n máa ń pè àdàpé rẹ̀ nu wọ́n á ní ó ti ní crisis táwọn ọmọ yẹn bá ti bẹ̀rẹ̀ kinní yẹn bẹ́ẹ̀ wọ́n á ló ní crisis wọ́n gbé wọn lọ ilé ìwòsàn wọ́n owó tọ́jú wọn ṣe gbogbo ẹ̀ ara wọn ó tún ṣe bí ẹni ṣe díẹ̀ wọ́n gbé wọn wálé nígbà bá tún lọ́gbọ̀n ó lè jẹ́ tó bí oṣù mélòó kan àbọ̀sẹ̀ mélòó kan wọ́n tún bẹ̀rẹ̀. Àwọn òbí wọn tí wọ́n ní wọ́n máa ya owó kan sọ́tọ̀ tí wọ́n máa ná wọn lé wọn lórí ni wípé àìmọ̀ ọjọ́ tí lámarin yóò tún gbèsè rẹ̀ dé wọ́n ṣe máa náwó lé wọn lórí nù. bó bá ti gbé crisis yẹn dé tó bá jẹ́ pé ó máa wá lemọ́lemọ́ kò ní kó máa lò ó ní gàásì kan láàárọ̀ gàásì kan lálẹ́. Ìgbà tó bá yẹ pé kì í dà láàmú ṣùgbọ́n ẹ mọ̀ pé ó ní ṣùgbọ́n kì í ṣe gbogbo wà ní máa yọ lẹ́nu ó kàn lè wá ní ìdàkúrekú kó tún ṣeré fúngbà díẹ̀ sáá ẹ má jẹ́ ó máa lò ju gàásì kan lójúmọ́ lọ. Pẹ̀lú àṣẹ Ọlọ́run tó dá ewé àtegbò àtàwọn tá à ń ṣàmúlò rẹ̀ ẹ ní í ṣe wàhálà kankan mọ́ lórí irú ọmọ bẹ́ẹ̀ ó yẹ ìdágúnlẹ̀ kúṣẹ́kúṣẹ́ àbí crisis kan pé ń yọjú lórí irú ọmọ bẹ́ẹ̀ kò sí ní tọ́jọ́ mọ́ yóò sinmi ẹ sì fọkànbalẹ̀ lórí rẹ̀ ẹ sì jẹ oúnjẹ rẹ̀ ẹ jẹ oúnjẹ rẹ̀. Ètò ìrètí òbí tí bá ń nírú wọn lọ́wọ́ ni wípé kò ní pẹ́ kú rárá o wọn a máa tọ́jọ́ o bẹ́ẹ̀ bá ṣàmójútó wọn tẹ́ ẹ ló ń tọ́ yẹ kó tọ́ fún wọn ẹ̀mí wọn á sì máa gùn kódà bẹ́ẹ̀ bá kíyèsí wọn dáadáa ẹ rí orí wọn a máa pé yàtọ̀ orí wọn a máa pé. Bí eléyìí bó ṣe jẹ́ lórí SS nù eléyìí ni ó kọ́ńplimẹ́ǹtì ìwẹ̀ tí mo fún wa níjọ́ òní ẹ bá rántí ẹ̀yin tẹ́ ẹ bá rántí ẹ lọ sí orí TikTok page Tewétegbò TV ní TikTok ẹ rí fọ́nrán yẹn bẹ́ẹ̀ ẹ tẹ̀lé wa ń bẹ̀ kẹ ẹ rí fọ́nrán yẹn àtọ̀ àwọn fọ́nrán lóríṣiríṣi tá a ti dà síbẹ̀ YouTube channel Tewétegbò TV náà ẹ rí ń bẹ̀. Bí eléyìí bó ṣe jẹ́ lórí ọ̀rọ̀ SS nù. Tewétegbò lẹ̀ ń gbọ́ níkànnì JDN Radio 101.5 FM tá a wà ní òpópónà JSB lókè àdó nílùú Ìbàdàn. Ní àwọn àsìkò kan ní orí ètò yìí mo mẹ́nu bà nǹkan tí ń rìn nínú ara nǹkan máa rìn nínú ara
tá a sọ̀rọ̀ nípa káfúrà pẹlẹbẹ àti omi ọsàn wẹ́wẹ́ ká lò ó. Àwọn kan pè wá wọ́n láwọn lò ó, wọ́n ní ó ṣiṣẹ́ fáwọn. Bẹ́ẹ̀ làwọn kan sọ wípé àwọn rí yàtọ̀ ṣùgbọ́n kinní wọn ò tí ì lọ tán. Mo sì sọ fún wọn wípé kí wọ́n ṣe àkíyèsí ara wọn dáadáa. Ó ṣeé ṣe kó jẹ́ pé nǹkan míì ní ń dà wọ́n láàmú. Bí nǹkan bá rìn nínú ara ẹni, ọ̀nà méjì ni nǹkan fi lè máa gbà rìn nínú ara èèyàn. Ó lè máa rìn nínú omi ara, ó sì lè máa rìn nínú ẹ̀jẹ̀ ara. Ní ìdáhùn sí ìbéèrè irúfẹ́ àwọn èèyàn tí wọ́n bá wà ní abẹ́ ìrírí yìí, torí pé tóníkáfúrà àti omi ọsàn ọ̀wẹ́ yẹn iṣẹ́ tó lágbára ni o, iṣẹ́ tó lágbára gbáà ni. Kódà kìí ṣe ń tẹ́ lò ní yàwùdù rárá, síbì kan ó ti tó. Bẹ́ẹ̀ bá sì lo síbì kan bẹ́ẹ̀ yẹn, bẹ́ẹ̀ bá tiẹ̀ tún lò, ó lè mọ́ lílo rẹ̀, ó lè má ju ẹ̀ẹ̀kan sí ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ lọ. Ìṣẹ̀ntẹ́ máa lò ṣáṣá torí iṣẹ́ tó lágbára tó yẹ pé bẹ́ẹ̀ bá ti lò báyìí, bí bá ti ń tọ ara yín lọ gbogbo ibi tí ń lọ, ẹ máa kófìrí rẹ̀ pé ń kọjá láwọn àyè yẹn. Ìṣẹ̀ntẹ́ máa lò gbogbo ìgbà. Ṣùgbọ́n eléyìí ẹ gbà á kẹ́ fi kún tó wà lọ́wọ́ yín. Ẹ lọ rèé wá ọ̀pọ̀lọpọ̀ ewúro ní nǹkan bá rìn lára yín. Ẹ wá ọ̀pọ̀lọpọ̀ ewúro tútù tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ já. Ìjọ́ tẹ́ ẹ bá fẹ́ lò ní kẹ́ ẹ já. Ìjọ́ tẹ́ ẹ bá fẹ́ lò ní kẹ́ ẹ já. Kó sì máa gbóòórùn olówó rẹ̀ tẹ́ ẹ já lára rẹ̀ ńgbẹ́ ẹ bá já tán títí tẹ́ ẹ fi ṣe tí mo fẹ́ sọ pé kẹ́ ẹ fi ṣe yìí. Ẹ bá ti wá já bẹ́ẹ̀ yẹn, ẹ wá omi àgbọn níbi tó ti pọ̀ dáadáa. Ẹ ràgbọn ni àbí ẹ ràgbọn tó lómi ni. Ẹ bá ṣe fẹ́ kí omi àgbo tẹ́ ẹ fẹ́ ṣe yìí, ẹ bá ṣe fẹ́ kó pọ̀ tó, àgbo tẹ́ ẹ gbó ni, àgbo gbígbó ni, kì í ṣàgbo sísè. Omi àgbọn náà lẹ́ sì fi ṣe omi rẹ̀. Ẹ gbó ewúro yẹn, bẹ́ẹ̀ bá wá gbó ẹ̀ ní fomi gbó, omi àgbọn lẹ́ fi gbó. Àlàyé mi ò yé yín. Omi àgbọn lẹ́ fi gbó ewúro tútù. Bẹ́ẹ̀ bá ti wá gbó tí ẹ ti rí pé ó ti dá jù dáadáa, ẹ ti gba gbogbo agbára tí ń bẹ lára ewúro yẹn sí ara omi àgbọn tẹ́ ẹ fi gbó. Ẹ fíltà rẹ̀ lẹ́yìn ẹsẹ̀ ẹ kó sakasaka, ẹ gba sakasaka kó lára rẹ̀ kẹ́ ẹ jẹ́ kó kó omi nìkan. Ẹ ti ṣe bẹ́ẹ̀. Wọ́n pe kinní kan ní òbú òtóyọ̀. Àmọ́ ṣe bí ẹni funfun báyìí. Ẹ bá dọ́dọ̀ àwọn eléwé ọmọ ẹlẹ́fẹ́ ra òbú òtóyọ̀, wọn ò fi lé yín lọ́wọ́. Kì í ṣe fún o, ọ̀tọ̀ lẹ fún o, ọ̀tọ̀ lòbú òtóyọ̀ o. Òbú òtóyọ̀ yẹn lẹ́ dà sí, ẹ̀rùn sí, ẹ kọ́kọ́ lọ̀ lẹ́búlẹ́bú, ẹ wá da lẹ́búlẹ́bú yẹn sínú ewúro tẹ́ ẹ ti fi omi àgbọn gbó yẹn, omi tẹ́ ẹ gbà kúrò lára tẹ́ ẹ gbó yẹn, ẹ wá da òbú òtóyọ̀ sí níwọ̀nba. Ó ti dòògùn. Ẹ rọ́ sínú kíkan kẹ́ ẹ tọ́jú rẹ̀. Ó ti dòògùn. Ẹ máa mu gàásì kan ní àárọ̀ àtàlẹ́. Gàásì kan ní àárọ̀ àtàlẹ́. Ẹ pé nǹkan rìn káàkiri inú ara pẹ́pẹ́sẹ́ nǹkan yóò sinmi. Ṣùgbọ́n ẹ kíyèsí o,
àwọn nǹkan tó lè fa kí nǹkan ó máa rìn nínú ara èèyàn bẹ́jẹ̀ yín bá dọ̀tí nǹkan ó máa rìn nínú ara yín bẹ́jẹ̀ bá dọ̀tí ní tó tọ́ ni pé kẹ́ ẹ lọ rèé tún ẹ̀jẹ̀ yín ṣe bó lẹ́sẹ̀ tó ẹ̀jẹ̀ ṣe blood purifier lẹ́ lò ó ní àwọn nǹkan tí wọ́n máa fi ṣe blood purifier tí yóò fi jẹ́ kí ẹ̀jẹ̀ yín ó dá ṣákáṣáká àwọn àgúnmu wà tí wọ́n máa ń lò ó fún àwọn àgúnmu wà tí wọ́n máa ń lò ó fún bẹ́ẹ̀ bá nílò rẹ̀ ẹ̀jẹ̀ á gbọ́. Àgúnmu blood purifier jẹ́ ó ṣe àfọ̀mọ́ fún ẹ̀jẹ̀ yín bí ẹ̀jẹ̀ bá dọ̀tí àwọn àpẹẹrẹ tẹ́ tó máa rí yàtọ̀ sí pé nǹkan ó máa rìn nínú ara yín òun náà ni wípé nárùn ó máa dà yín láàmú ẹ̀jẹ̀ dídọ̀tí ní ń fa nárùn alára wa ẹ máa họra báyìí bẹ́ẹ̀ bá sì ti ń họra ibi tẹ́ ń họ yẹn yóò máa lé ó bá dáàyè kan yóò tún wá dúdú nárùn ni ẹ ti ní nárùn nínú ara nu o ẹ̀jẹ̀ yín ti dọ̀tí ó dọ̀tí ẹ̀jẹ̀ tó dọ̀tí ò sì ṣeé gbé lọ sódò lọ fọ̀ á lọ tẹ́jẹ̀ ṣe fún sínú ara ni àbí ọ̀wá tán. bẹ́ẹ̀ bá wá ṣe gbogbo eléyìí tẹ́ wá tún sì ń rò pé nǹkan rìn nínú ara ilé tó lo ohun tíṣẹ́ tí mo ṣẹ̀ṣẹ̀ fún wa tán yìí ẹ kọ́kọ́ fọ àṣẹ àfọ̀mọ́ ẹ̀jẹ̀ yín náà kẹ́rì pé ṣáká lára dá ogun yòówù tí ìbá wa mọ́ á padà rìn lára nígbà náà ìyẹn lẹ́wàá sọ wípé ọjọ́ yẹn mójú eléyìí kí mu kò ní sọ rẹ̀ bí eléyìí bó ṣe jẹ́ nu. àwọn lára àwọn tí wọ́n kàn sí wa ní àárín ọ̀sẹ̀ tí wọ́n sọ pé ká mẹ́nu bà nǹkan kan àbí méjì lára rẹ̀ ní fibroid wà lára rẹ̀ ní fibroid wà pàápàá jùlọ lórí àtẹ TikTok wa àwọn èèyàn kàn sí wa láti wẹ̀ gan pé ká sọ̀rọ̀ nípa fibroid àwọn kan ní ká sọ̀rọ̀ nípa ulcer tí ulcer yẹn kò fẹ́ẹ́ sọ́sẹ̀ kan ká mọ̀ mẹ́nu bà lórí ètò yìí ṣùgbọ́n wọn ò tún yàn lónìí jẹ́ bẹ́ẹ̀ oògùn ulcer tó jẹ́ pé kò lábùlà nínú lábẹ́ bó tilẹ̀ kó rí òun lélẹ́yìí ẹ jẹ́ ń fún wa. ẹ lọ rèé wá orógbó gbígbẹ wáyé pé ó tóbi dáadáa ẹ má jẹ́ ó ju 30 lọ tí ó bá tóbi ẹjọ́ tó 40 àbí ẹjọ́ tó 35 àbí 40 orógbó tó gbẹ bẹ́ẹ̀ bá rí gbígbẹ rẹ̀ ra tútù kẹ́ ẹ sá fúnra yín nínú ilé ẹ má fòrùn sá o ẹ jẹ́ ẹ gé sí wẹ́wẹ́ kó lè bá tètè gbẹ ẹ gé sí wẹ́wẹ́ kẹ́ ẹ dà sórí tray kan kẹ́ ẹ gbé síbi tátẹ́gùn ó ti máa fẹ́ sí nínú ilé yín ẹ má jẹ́ ṣinṣin ọ̀bà lé ẹ dà sí orí tray kan bóyá ẹ wàá wá nẹ́ẹ̀tì kan tẹ́ fi bò ó tátẹ́gùn ọmọ gbàbẹ̀ gbẹ́ ewé kan wà tí wọ́n ń pè ní ewé kọ̀sẹ́kòtù ọ̀sẹ́pòtù ni wọ́n máa ń pè é ṣùgbọ́n kì í ṣe ọ̀sẹ́pòtù ìpè rẹ̀ gan-an ni kọ̀sẹ́kòtù ewé tí ò ṣeé sẹ́ ewé tí ò ṣeé tu igi yẹn ó ṣòro tu bẹ́ẹ̀ bá fẹ́ tu kì í ṣe igi tọ́gà kò ju bí igi ewédú lọ ṣùgbọ́n ó gbópọn a máa fi gbò múlẹ̀ dáadáa bẹ́ẹ̀ bá tu bẹ́ẹ̀ bá dúró lẹ̀ dáadáa ó ṣeé ṣe kẹ́ ẹ tú kẹ́ ẹ fìdí jálẹ̀ o ẹ̀yin bẹ́ẹ̀ bá ṣe ń tu tó jáde kúrò ńlẹ̀ báyìí ìdí yín ilẹ̀ lẹ́ẹ̀bà ó ní wọ́n ṣe pè é ní kọ̀sẹ́kòtù bẹ́ẹ̀ bá tún wá lẹ̀ fẹ́ ṣẹ́ ó ṣòro ó ṣẹ́ ẹ̀ nílè rí ṣẹ́ àfi bẹ́ẹ̀ kẹ́ ẹ fàdá gé kò ṣeé fọwọ́ ṣẹ́ lásán ẹ̀ fàdá gé ni wọ́n ṣe pè ní kọ̀sẹ́kòtù wọ́n á ní kọ̀sẹ́pòtù lẹ́lòmíì máa ń pè rárá o kọ̀sẹ́kòtù ni. ewé rẹ̀ ní kẹ́ ẹ lọ wá ewé kọ̀sẹ́kòtù yẹn
bẹ́ẹ̀ bá wá wá ẹ jẹ́ kó jẹ́ ìwọ̀n orógbó gbígbẹ tẹ́ ẹ ti sá tẹ́ ẹ ti lọ ẹ lọ orógbó yẹn sí powder ni ẹ wàá wo ìwọ̀n rẹ̀ ó wá jẹ́ agolo kan ni ewé yẹn náà bẹ́ẹ̀ bá sá tán tó bá gbẹ tẹ́ ẹ lọ tán kó náà jẹ́ ìwọ̀n agolo kan ó ṣàpẹẹrẹ ni o. Ẹ ti wá méjèèjì báwọn ẹ wá dà papọ̀ ẹ mì wọ́n papọ̀ ẹ rú wọn papọ̀ ẹ jẹ́ kí èlùbọ́ láfún kó dàpọ̀ mọ́ èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ ó ṣàpẹẹrẹ ni o. Ẹ sọ pé èlùbọ́ láfún wà nù tẹ́lò kò sí èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ ń bẹ o mo kàn ń ṣàlàyé bígbà tí ẹ bá ro èlùbọ́ láfún àti ọ̀gẹ̀dẹ̀ mọ́ra wọn lápẹẹrẹ tí mo fi ṣe èlùbọ́ láfún àti ọ̀gẹ̀dẹ̀ eléyìí lẹ́búlẹ́bú orógbó tó ti gbẹ àti lẹ́búlẹ́bú ewé kọ̀sẹ́kòtù ẹ pò wọ́n papọ̀ ẹ mì wọ́n ẹ rò wọ́n papọ̀ kí wọ́n darapọ̀ mọ́ra wọn. Lẹ́yìn eléyìí nǹkan tó kù tẹ́ ẹ ṣe á lọ sójú ọjà ẹja lójú ọjà ẹ ti rí eléyẹn ní tó kù tẹ́ ẹ wá òun náà ni oyin gidi ẹ ti wá wá tán báwọn bó lẹ́sẹ̀ wá ṣe bẹ́ẹ̀ bá wá ṣe bẹ́ẹ̀ ṣe tán bó lẹ́sẹ̀ lò ẹja dójú ọjà. Abeg, I no go lie for you, this thing dey sell fast. People dey rush am because e dey work immune boost, energy, full body support. If you never get your own, you dey carry last o. Order now. Mo sọ̀rọ̀ nípa ìju lẹ́ẹ̀kan wípé àwọn èèyàn ń pè wá lórí oyún ìju ó lè jẹ́ pé oríṣiríṣi nǹkan rẹ̀ ló wà eléyìí àgúnmu rẹ̀ ni mo fẹ́ fún wa yìí àgbo rẹ̀ ń bẹ àgúnmu rẹ̀ wà ti fi àgbo rẹ̀ sílẹ̀ rí lórí ètò yìí ṣùgbọ́n èyí tí mo fẹ́ sọ yìí àgúnmu ni kí n yàn ká tó máa lọ. Ẹ lọ rèé wá kànáfùrù ẹ wá epo kan tí wọ́n ń pè ní cinnamon wọ́n máa ká báyìí wọ́n ká báyìí àwọn tí ń da kànáfùrù náà ẹ rí lọ́dọ̀ wọn. Ẹ lọ wá fòfò òkun tí wọ́n ń pè ní fùfú olókun eégún ọ̀há octopus ni òun náà ni fùfú olókun eégún ọ̀há octopus ni eléyìí ẹran inú omi tí máa dàbí aláǹtakùn báyìí eégún ọ̀há rẹ̀ ìmọ̀ bẹ́ẹ̀ bá dọ́dọ̀ àwọn eléwé ọmọ ẹ rí lọ́dọ̀ wọn. Àlùbọ́sà áyù ẹ lọ wá eléyìí náà lè kóná pé ń gálíìkì àbí ẹ lọ rèé wá bàkà yẹn dàbí áyù báyìí ṣùgbọ́n kì í ṣe áyù ọ̀fẹ́ ìjọ ni ṣìṣò ẹ dọ́dọ̀ àwọn eléwé ọmọ ẹlẹ́fẹ́ ra bàkà. Ṣé rí èpo ọsàn wẹ́wẹ́ ọsàn lime bẹ́ẹ̀ bá lè wá èpo rẹ̀ ó pọ̀ dáadáa bóyá ẹ ra ọsàn wẹ́wẹ́ ẹ wàá fún omi rẹ̀ tọ́jú omi ẹ̀ ní o fún nǹkan míì ẹ wàá sá èpo rẹ̀ yẹn ẹ sá tí ó gbẹ. Àlùbọ́sà áyù yẹn náà gbígbẹ rẹ̀ lẹ nílò powder rẹ̀ lẹ nílò bàkà náà ẹ sá kọ́gbẹ. Gbogbo àwọn tí mo dákọ yìí gbogbo wọn pátá ẹ sá wọn tí wọ́n gbẹ ni. Ẹ gún wọn kó lè bá tètè gbẹ ẹ bá gún wọn ẹ sá wọn. Bó bá ti wá di lẹ́búlẹ́bú powder ó ti do oògùn. Ẹ sì rí dájú pé kò sí nǹkan kan tí ò tí ì di lẹ́búlẹ́bú ń bẹ bóyá ẹ máa rí kóró kankan ẹ rí dájú pé kò sí kóró kankan tàbí nǹkan kan tó lè nínú àwọn èròjà tẹ́ lò ẹ rí dájú pé kò sí níbẹ̀. Ẹ tọ́jú rẹ̀ síbi tí yóò ti paramọ́ tí ò ti ní fa òkúta sára àbí atẹ́gùn òkúta tí ò fi ní fẹ́ sí àbí yẹ̀pẹ̀. Bó lẹ́sẹ̀ wá lò ó ẹ nílò omi ọsàn wẹ́wẹ́ láti lò ẹ rí i pé mo sọ pé ẹ bá fẹ́ lo èpo ọsàn ẹ bá nílò èpo ọsàn ẹ ra ọsàn kẹ fún kẹ tọ́jú omi ẹ̀ tọ́rẹ́ ẹ nílò rẹ̀ ẹ ti nílò rẹ̀ báyìí
powder yẹn gbogbo àwọn nǹkan yẹn tẹ́ ẹ ti pò papọ̀ tí ó ti di powder yẹn, omi ọsàn wẹ́wẹ́ lẹ́ẹ̀tún wá fi lò wọ́n. Ẹ kàn rọra wá tablespoon kan ẹ wọ́n nínú àwọn ẹbu yẹn, ẹ wọ́n ẹ dà sínú ife kan, kọ́ọ̀pù ní jẹ́ ife o. Ẹ wá ṣọ́ọ̀tì láìmù méjì ẹ dà sí. Mi ò ní fẹ́ dákọ tíì kan, tíì olókùn ni, mo ní sọ́jú bá ń lọ kó má dàbí ìpolówó ọjà. Èròjà kan ń bẹ nínú ewé tí wọ́n máa ń dì sínú tíì yẹn tó ń ṣiṣẹ́ kan tá a fẹ́ lò nínú iṣẹ́ yìí. Ẹ̀yin lè má mọ̀ ọ́, ṣùgbọ́n ìgbà táwa bá ń ṣiṣẹ́ ìwádìí tí a kò síbi tá à ń rìn sí, ó ti yé yín. Ẹ wá tíì olókùn yẹn, ẹ̀yin ló kọ́ tẹ́ bá wù yẹn pé èmi ò ní dákọ rẹ̀ láàyè yìí torí wọn ò sanwó ìpolówó fún wa. Ẹ jù tíì olókùn yẹn ẹ jù sínú gáàsì méjì tẹ́ ti bù sínú ife, tẹ́ sì ti bu ẹbu powder tẹ́ ti pèsè yẹn, ẹ jù tíì olókùn ẹyọ kan sí. Bó ṣe wá wà yẹn, èyí tẹ́ ti pèsè yẹn, bóyá ẹ ti pèsè rẹ̀ lẹ́tìlẹ̀ láti alẹ́, bó bá dàárọ̀ ọ̀la ẹ mú gáàsì kan níbẹ̀, bó bá di alẹ́ ẹ tún mú gáàsì kan tó kù, ẹ sì máa pèsè rẹ̀ lójoojúmọ́ nìyẹn. Hello, my people. Let me be Yoruba. If you never subscribe to my YouTube channel, Agba-Isegun, you are wrong. Make you go there now and subscribe. Thank you. Boost your vitality and unlock your potential with the ultimate sperm booster combo pack. Kick stomach ulcers out of your body with Faforon and Spidex 19. Fight against dementia with Faforon and Salud. Order now. Graphics promo, strategy too. I will go package and well for you. No dolly zone, we they bring fire. Creative spark to your brand require. Multimedia king, make we take it higher. I will na the boss supplier. Yeah, oh yeah, your one-stop spots. Let's go with it on the show, sure you know. Oh yeah, your one-stop spots. Let's go with it on the show, sure you know. Sure you know. Oba, yeah, I know you, Oba. Oh yeah, the one-stop spots. Let's go. We there on the show, sure you know. Oba, yeah, I know you, Oba. Oh yeah, the one-stop spots. Let's go. We there on the show, sure you know. From radio wave to social space, content with the blue like Chris. Graphics promo, strategy too. I will go package and well for you. No dolly zone, we they bring fire. Content with the blue like Chris. Graphics promo, strategy too. Oògùn ọ̀sà tí mò ń mẹ́nu bà lẹ́ẹ̀kan lẹ́yìn ọgbẹ́ inú àti orógbó gbígbẹ wa ó ti wà ń kàlẹ̀, àti lọ́ ó ti kúnná. Ewé kọ̀sẹ́kùtù wa àti ó ti wà ń kàlẹ̀, ó ti gbẹ, àti lọ́ ó ti kúnná, a sì ti pò papọ̀ mọ́ orógbó tó gbẹ. Ẹ wá jẹ́ ká lọ rèé wá ìwọ̀n oyin ìgàn tí ó jẹ́ bí ìlàjì lítà kan, eléyìí tó máa jẹ́ bí 500 milligram. Ńlá máa lò fún orógbó gbígbẹ 30 àbí 35 àbí 40. Ó wà lórí bó bá ṣe tóbi sí, ẹ̀ka á máa tóbi jura wọn lọ. Ìwọ̀n orógbó tá a lọ̀ tó di powder yẹn, òun náà ni ó jẹ́ ìwọ̀n ewé kọ̀sẹ́kùtù, ẹ má gbàgbé o. A wá bí 500 milligram oyin ìgàn, eléyìí tí ṣe déédéé ìlàjì lítà kan. Inú rẹ̀ láwàá da àwọn ẹbu méjèèjì tá a ti pèsè kalẹ̀ yẹn, inú ẹ̀ là á dà wọ́n sí. Bá lẹ́bu powder ni mò ń pè lẹ́bu o, Yorùbá àjìnlẹ̀ mò ń lò.
powder ní ó ti àti lọ ó ti di powder ó ń lẹ́bù. Ẹ wá dà sí ẹgbẹ́ ẹ̀mí papọ̀. Ó lè ṣòro díẹ̀ láti mì torí pé ẹ rí pé oyin tíìkì oyin súnra kì í somi yóò fẹ́ nira díẹ̀ láti pò papọ̀. Ṣùgbọ́n tó ṣe kókó ni pé ẹ lọ rè tọ́jú rẹ̀. Ẹ tọ́jú ẹ̀ fọjọ́ méjì 48 hours. Lẹ́yìn ọjọ́ méjì yóò ti tọ gbogbo oró àti àǹfààní rẹ̀ yóò ti dà sínú oyin yẹn wọ́n ó ti parapọ̀ mọ́ra wọn. Àwọn ẹbu yẹn á ti rò pọ̀ mọ́yìn. Kò jù bẹ́ẹ̀ lọ. Ẹnikẹ́ni tí ọgbẹ́ ẹnu ń yọ lẹ́nu kó máa mu síbì kan láàárọ̀, síbì kan lọ́sàn-án, síbì kan lálẹ́. Bóyá pé ẹni tí ìgbélé bóyá ọmọ kò ní lè sí nílé àbí kò ní lè gbé lọ sí ìrìn àjò, gbé lọ bí iṣẹ́ láàárọ̀, ẹgbẹ́ mu sí méjì láàárọ̀ kó mu sí méjì lálẹ́, kò jù bá ń lọ. Nígbà tí ọba ìlò fún ọ̀sẹ̀ kan ẹgbẹ́ àfẹ́wé o oko là á fẹ́ nǹkan ọbẹ̀ òun náà ni ọ̀rọ̀ ọ̀sà yóò jẹ́ nínú ilé ayé tiẹ̀ ló bá tán. Ẹ rí i pé tó rọrùn ni bó ṣe jẹ́nu. Ọwọ́ àkú bẹ́ẹ̀ ṣe ròyìn gidi tó ròyìn gidi sọ wọ́n o bẹ́ẹ̀ bá ró lóòótọ́ ó lè ṣòro fún yín láti ròyìn gidi rà. Ẹ sì rí dájú pé ẹ dá ewé yẹn mọ̀ bẹ́ẹ̀ bá fẹ́ jà ẹ má jẹ́ wékéwé o. Ẹ bá mọ̀ pé ẹ lè ṣe ẹ jẹ́ á gbọ́ ẹ kàn sí wa ká bá yanjú ẹ̀ kò jù bá ń lọ. Body no be machine where you go dey overwork every day. Now why natural solution dey important for our health? We go talk am. My people, welcome to our talk show where we dey talk real things about health and life. No be all this big grammar na simple truth we go dey share. You notice say these days people dey always tired? Even when dem sleep well, body still no gree cooperate. True talk, digestion wahala, weak body, stress everywhere. And most people no even know wetin dey cause am. Correct, something wey go work with your body, not against am. Simple thing be say, body needs support. No be only food, sometimes you need natural help. Yeah. Now where does cinnamon herbal extract come in? Wetin dey really do? It is support digestion, help body system balance. So now like everyday body support. Exactly. But wetin of people we dey always feel weak, no strength at all. That one gets solution too. Armor herbal extract, now for strength and energy. Because truth be say, life no easy o. Work, traffic, stress, everything joined together. If you no support your body, na problem. Both of them na from Mudet Real Solution. Yes. And them focus on natural way to help people feel better. Yeah. If you dey look for way to support your body naturally, Yeah, this fit be your next step. no wait till body break down. Yeah. Start now, take care of yourself. Mudet Real Solution talk say no dey play with your body o. Go get your cinnamon and almond herbal extract today. Call us or rush go our website now make you no dull. Stay strong, stay healthy, and take care of your body.